ẹ̀yin tèmi àṣírí ti tú o. ẹ wá gbọ́ ìdí èyí tí Lizzy Anjorin tó fi ń ti Èkó lọ sí Ìbàdàn tó fi ń ti Ìbàdàn lọ sí Àbújá. ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kúkú wá ti kó ẹrù rẹ̀ kúrò lẹ́kọ̀ọ́, ó lóun ti di èrò Àbújá báyìí. ọ̀pọ̀lọpọ̀ ń béèrè wípé kí ni ń lé Lizzy Anjorin káàkiri. wọ́n ní àìmọye ọdún òun ló ti fi wà lẹ́kọ̀ọ́ tó ti fi ń ṣòwò lẹ́kọ̀ọ́ in tó fi lè gbé dìde kúrò lẹ́kọ̀ọ́ tó fi kó gbogbo ẹrù rẹ̀ pátápátá tó fi sá lọ sí Àbújá. ó ní láti lágbára, ṣùgbọ́n ní báyìí àṣírí ti tú o. ìdí èyí tí Lizzy Anjorin tó fi sá lọ sí Àbújá, ẹ̀yin tèmi ẹ wá gbọ́ eléyìí gbẹnu tán o. ẹ̀yin tèmi tẹ́ ẹ bá rántí wípé Lizzy Anjorin àti àwọn TVC wọ́n ní gbẹ́mi sí omi òtó ní nǹkan bí ọdún kan àbí méjì sẹ́yìn, ẹ̀yin tèmi, tí ọ̀rọ̀ náà tó sì di oníranto tí Lizzy Anjorin tó bẹ̀rẹ̀ sí ní fà wọ́n sọ́tún fà wọ́n sósì tó ní kò yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ òun sí orí TVC. ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ọ̀rọ̀ pé Lizzy jígòdù kò jígòdù ní Ìdúmọ̀tà ó lọ káàkiri orí ayélujára tí gbogbo èèyàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ti ọ̀bẹ bọ ọ̀rọ̀ náà tí oníkálukú tó bẹ̀rẹ̀ sí ní bu tiẹ̀. ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí ó kún nǹkan tí Lizzy Anjorin tó fi sá lọ sí Àbújá o. ẹ̀yin tèmi ẹ wá gbọ́, ẹ gbọ́ ìdí èyí tó fà á tí Lizzy tó fi dèrò Àbújá lẹ́nu mọ́mí Esabod. ẹ̀yin tèmi kó tó di wípé a tẹ̀síwájú. ó lè dùn wọ́ta ó ṣẹlẹ̀ kó máa jalè ṣá. Ní last month was the last judgment on the 27th of 11. Lórí case. Mi fẹ́ fún ẹ ní clue, mi fẹ́ kó mẹ́ tó gbé lọ sí kóòtù fún kínní. Ó appeal before on the 27th. Owó náà wọ́n ní kó fún ẹni yẹn. Owó ni wọ́n ní kó fún ẹni yẹn tó ló jẹ̀bi. ẹni yẹn tó ń ṣiṣẹ́ pẹ̀lú afẹ́fẹ́ bí ẹni sọ jù bẹ́ẹ̀ lọ. Bọ́tẹ́ bá ti ń fọ́lú ẹ̀. Ilé iṣẹ́ tó gbé ẹ lọ torí pé wọ́n pè ẹ́ ní ex-actress. Ó kó gbogbo fọ́tò ọmọ wọn ni wọ́n máa kú. Ó bẹ̀rẹ̀ pé ó ti gbàgbé pé press house ni wọ́n. They speak. In tó ń lò against yẹ. Tó fẹ́ fi kanta fáìnì tó fún ẹ tó rí san tó fi sílì Àbújá. Ó ní wọ́n sọ pé ó jí gold. Báwo náà ṣe gbé. Mo wà lára wọn tó ń béèrè gold ní lọ́wọ́ ẹnu inbox. ẹnu ara ẹ ló fi sọ pé ẹ̀yin tèmi a máa ti lọ jí gold bí tó ti wọ black nìkan. If that is what you said, they use that on their own case. You said it. You said it. Ìgbà yẹn fídíò lè dùn mọ́ta ò tí wà broadcasted. Kò sẹ́ni tó mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mi lè máa tú fóònù mi bọ̀tẹ́ tó bá mọ̀ pé wà handy. Admin mi tó bá wà handy fẹ́ bí tó ti kọ black no cup wípé ẹ̀yin tẹ̀yin. Wọ́n máa tún ti mú ẹ̀kọ́ lọ jí gold. Kò sẹ́ni tó gbé gold wá sórí social media. Even gan àti ìgbà fídíò. Kò sẹ́ni tó mọ̀ tó ṣẹlẹ̀. Ìwọ ló kọ́kọ́ announce fún rẹ̀ with your own mouth and they use that video that you said it by yourself. Ẹjọ́ ẹni tó bá ní ẹjù sórí WhatsApp mi. Mo kó wà láwọn àwọn phones mi kan nìkan tí fẹ́ máa gbé yẹpẹ phones pọ̀ mi mọ̀ nínú phones kan wí tó ti wọ black nìkan kò sẹ́ni tó mọ̀ ó kọ́kọ́ wá lo damage control. Àwa gan wọ́n dà pé kí ló ṣẹlẹ̀. Ó ní ẹ̀yin ìwọ̀wọ́ tí mo
ìyá yín wọ́n ló ti jí góòdù wọ́n lóun jí góòdù ní kinní kan. She said the father for Emma Àjọkẹ́ return. She said it herself on one point. You were in the car. Oh no, low against the. Àwọn ẹ̀rí náà ti máa broadcasting station yẹn tó ṣe pé fún. Tó gbé fọ́tò a girl presenter yẹn. Ìgbà táwọn yẹn wá ń ṣe analysis ní auditorium wọn, wọ́n ní S-Atre tó jí gold. You said it by yourself. Then àti rí fídíò àmọ́ kankan tó ṣẹlẹ̀. Kí ló mú ẹ? Iṣẹ́ ìbéèrè ìfàjà. Kí ló mú ẹ tó sọ wípé wọ́n ló jí accessory? Why tó fi sọ pé oúnjẹ ni mò ń ṣe lọ́wọ́ yìí? Oúnjẹ mi ṣe lọ́wọ́ yìí. Oúnjẹ mi ṣe lọ́wọ́ yìí. I told her we finish. She said so ma. Mutinka. And Jobala also said she has a miscarriage. And nígbà yẹn àtẹ̀tí ebigo ti gba fídíò àmọ́ tó ṣẹlẹ̀. Bí wọ́n ṣe fìdí ẹ̀ janlẹ̀. Kí broadcast tó jáde, you came on live chat. Ó wà nínú black niqab. The video is on my Instagram. Even we were shocked. Tó àmọ́ kó lọ́dún mọ́ta. Ó sáré wá ó pé kán tó da fídíò sí yẹn sí ìgboro ayé. Wọ́n ló kọ́kọ́ wá profess pé wọ́n lè jí gold. You mention gold. Olúfi jẹ́ pé gbogbo àwọn YouTube mi pé Lizzy jí gold o, Lizzy jí gold. You said it. Nobody knows it. Into ṣẹlẹ̀. Later làwọn fídíò ìjọmọ́ta wá ń jáde. Meanwhile, wọ́n wà ní auditorium wọn. These people are presenters, newscaster, television station ni wọ́n. And it is all on Google, where majority of bloggers wrote on YouTube inside the newspaper pé Lizzy Anjorin stole gold in Idumota because you said it. Then bá ti lè sọ̀rọ̀ jù bá mi. Ó mọ̀ pé kíní yẹn máa escalate. Wá ní kì í ṣe gold kan káwọn ọlọ́pàá clear. You said it. Kéèsì yẹn ti wà ní court láti last year. Early this year. Wọn kò láìkí sùn gan. Náà ló ṣe láṣọ ìgbàlódé ò láṣọ lára. Owó tó lè wọ t-shirt kan fóṣù méjì tó kì í wẹ̀. You said it. Lọ́wọ́ táìmù tó o sọ. Wọ́n táìmù tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbé pé ó jalè ìdùnnú mọ́ta. Because wọ́n ló gbé sí wa lẹ́nu. Oníyà yín ti lọ jí góòdì. Mami this lover put up an update that night, but she didn't mention him. And gone, she came out and she said it. Okay. If not so, ká lọ sọ fún ẹ pé wọ́n ní ìyá yín lọ jí button àti stone only bloggers máa carry. You said it gold, and I'm going to repost. Today in 2 hours, ó yẹ kí n ṣe tán bí. I'm going to repost it. It's on Instagram, it's everywhere. Kò sí speaker tó ti jáde, kò sí blogger kankan. Gbogbo akàntì ẹ̀ wò pa. Bóyá ara àpárá tó ń ṣe. Ó wá gbé wọn lọ sí court, wọ́n sọ pé ó jí gold. Wọ́n ṣe lo video yẹn against them. It's a word by your mouth. Wọ́n ní kò compensate. Mo nígbà tó depress ẹni, ó depress ọmọ ẹ̀. Ó gbá fọ̀ṣẹ́ wo ṣépè fún mi. Ọmọ ẹ̀ ò lè concentrate, ìyá ò lè concentrate mọ́. Ìlú wọn ní kó san tó lè san 18 million. Àní tó bá ń sọ̀rọ̀ kò yẹ. Tó bá ń sọ̀rọ̀. Actually, I don't want anyone to stop you. Tó máa jẹ gbèsè kú ni. Ó máa ṣe sọ ṣáá ni.
ẹ bá morúkọ newspaper yẹn bá mi type ẹ̀ bí kọ́mọ yẹpẹ́ nù mí mo ti fẹ́ sọ ọ rántí TV station ó lóun ò ní 18 million ó bá tún lóun miscarriage kì í yé miscarriage láyé ẹ tí court case bá dé ó nígbà táwọn gẹ̀ǹtì ẹ̀ dárúkọ ẹ̀ tẹ́bà tí ì mọ̀ àwọn TVC ìbẹ̀ pé Tinubu ló ní TVC wípé nígbà tí ẹni yẹn lóun jí gold ó lóun miscarriage wọ lóṣù mẹ́fà ló lò lọ hospital wọ́n tún ṣe lọ gbé àwọn fídíò ẹ̀ jáde pé ojoojúmọ́ ló jáde kó sì lọ hospital TVC ẹ tètè ń kọ́ kò ní délé wá sọ fún yín ṣé ẹ mọ̀ pátá ọ̀nà sábà kò ti sá kúrò l'Àbújá ọ̀tọ̀ ní pre-planned last week upper week ló ṣe sọ yí pé o ti travel o ti kó aṣọ o ti wá já bọ́ńdù o ti ṣe kágò wá sí Àbújá o tún wá ti di pátá o tún lọ sẹ́kọ̀ọ́ o tún ń tẹ̀lé ilẹ̀ kiri wọ́n ti yàgbọ́ tó ń fi ìkanra mu I don't know ó ṣe èèyàn tó pọ̀ ṣé ló yàbọ̀ bó torí yẹn olówó kóòtù ṣá ṣé yàbọ̀ máa ń rojọ́ ètò yóò fi rojọ́ ọmọ ọlọ́mọ á tún fi get out nínú business class first class kó máa ráyè àwọn ṣé TVC nìyàbọ̀ tó yẹ bá rí bó ṣe ń pariwo ìdábọ̀ á dẹ̀ pé yàbọ̀ ló jó sọ ẹ̀dẹ̀dùn arinlẹ̀ the same thing you did in Okota and you are not watchful. Though òun fi wá gbowó lórí YouTube you own Lizzy Anjorin fans page on YouTube. Kì í máa kó rí pé yìnyín nìkan tó ló máa ń play show mi ó dẹ̀ máa ń gbé lọ bẹ̀ ó yẹ kí n strike ẹ lọ́wọ́ kan gbọ́ pé bí ẹ̀yẹn nìkan ni tọrọ kọ́ bá àti pé bí èlò ló fẹ́ gbà pẹ̀lú viewers tó ń bẹ wọn ní ọ̀rọ̀ tó ti sọ lórí ìpínlẹ̀ rẹ̀ èèyàn mélòó ló ń wò ìgbà míì 200 views ìgbà míì 10 views mi ṣe tí strike. You only rely owó tó ń wọlé fún ẹ income tó ń wọlé fún ẹ lọ́wọ́lọ́wọ́ is only on YouTube. ẹmọ tó bá ń ṣe tó bá ti ń ṣe show lọ́wọ́ ó máa ń ṣe live lórí YouTube á wá fi sí private tẹ bá kílíkì page yẹn kẹrù sí live ẹ pé gbogbo iṣẹ́ ló wà lóun dà live ó mọ̀ pa mi media person. Now gbogbo kóòtù yẹn bí yóò bá tiẹ̀ win ó yọjú gbọ́dọ̀ sóhun ò dẹ̀ yọjú ó ti bìlí pa President Tinubu President Tinubu owó gbà olóní TVC mo ní ká ní mo wà Nàìjíríà ni tí mò ń gbé Nàìjíríà máa ti rán lẹ́wọ̀n tipẹ́tipẹ́ first day tó wá bà mí gbogbo information tó dà fún mi tó sọ nípa àwọn colleagues ẹnu industry bí o ṣe kọ́kọ́ wá fún mi bí mo ṣe fún ẹ ní $1,000 nígbà tó bí ọmọ tó lọ gbé dání yẹn tó ṣe chat tó dúpẹ́ lọ́wọ́ mi bí mo ṣe party fún ẹ ní New York tó mú káwọn mi wé lọ bá mi yẹ ẹ sí ìjọba kan máa kọ́kọ́ béèrè pé báwo ló ṣe dọ́dọ̀ mi wọ́n á ní pé Ọlọ́run fún mi lówó rí ẹbí léèrè pé contract wo lèmi àti ẹjọ́ sign torí màá sún ẹ lórí pé o fún mi lówó rí yẹn ohun tí tó o bá gbé docket tó wá láti ọ̀dọ̀ ẹ pé o fún mi ní kọ́bọ̀ o gbọ́dọ̀ gbé jáde ibi mo lè nílẹ̀ máa dúpẹ́ o bí wò ṣe lè wá bá mi ń lo òyìnbó tí n bá wọ́n Nàìjíríà I will finish you with so many evidences gbogbo show ẹ from A to Z gbogbo ẹ mo ní gbogbo show ẹ from A to Z tí mo ń bọ̀ mark you don't have anything against me to use against me just because I don't want to continue this fight the same way Abala said I don't want to continue this fight the same others we don't want you started cursing in Shadabi ma Shadabi other continue to sing.
Facebook ẹnìkan ló ń chat mi lórí website. Okay, from UK. Because ẹ máa wá sí mi inbox mi lórí Facebook ẹ fẹ́ ra spiritual ẹ rí pé máa ń direct yín pé kẹ́ chat mi lórí bàtẹ́ ẹ̀ ti ní nọ́mbà mi ọ̀ ẹ̀ rí nọ́mbà mi pé kẹ́ chat mi ní orí orí because ní orí website mi kó o lo VPN lásọ country tẹ̀ ti ń chat so mo ti mọ̀ pé UK torí mo ti rí pé ẹni yẹn I've been finding it hard to get job in the UK now how good friends what's the solution. Ó wà lórí website tí ẹ cheap gan get a job fast. Get job fast perpet. Send it. Share the 80 euro gangan ni original kit ni o. Kì í ṣe share your kan. But this is minus 30%. That's around 50 euros. So bẹ́ẹ̀ni yẹn ṣe send me but send the link in. Whatever tó lè kọ́ sí ẹ̀rọ ní láti kò ní iṣẹ́ lóhùn wá. Kọ́ ní ìlà kó rà mí. Ẹ̀rí mo ṣe láìkì website oní 400 ìsọ́nù yẹn gbogbo àwọn kíní lónìí tí àwọn free wọn yẹn ò ní chat button wọn ní nǹkan ní ó bá di pé ó di on the 27 tẹ́ wá lọ last ó wáyé ṣe yọjú gbàtọ́ ní kò fún wọn ní 18 million ìkànnì yẹn wà lórí ètò aeroplane kí ni tó ṣẹlẹ̀ lẹ́yìn yìí olóòlùwó lọ́wọ́ ó wá ń kà ó ò nílé mọ́ ó ò ní mọ́tò mọ́ ló ń dárúkọ èyí ní àti ìyàbọ̀ ní kóòtù pàwọ̀ lábẹ́ ayé ẹ̀jẹ̀ are you normal for real? wáyé tó fi mẹ́jì bó ṣe ṣe ń bi kéèsì àkọ́kọ́ tó lọ mẹ́ṣẹ̀ orúkọ mi kádájọ́ yẹn sọ fún yín pé this is not a sabot case olóòlùwó mọ́ ìwọ̀n bá tiẹ̀ jẹ́ pé o tún lọ sọ ń kọ́ọ̀tù pé sábọ́dà will bring you down o ti ta lé o ti ta gbogbo ẹ̀ you are just suffering and laughing suffering and smiling. ọmọ tí ìrísìn tí gbogbo ẹjọ́ ìṣe ń boomerang tó bá ti gbé wọn lọ because o love láti máa lọ court kó o tó wọnú Nollywood nígbà tó ti wà lóṣù ni o láì court kan kó máa gbé yàn lọ court. ìgbà tó wó tán rántí ìgbà tó bẹ̀rẹ̀ fracas tó sọ̀rọ̀ ẹ̀ di speaker court ló fi ń dẹ́rù bẹ́ everybody pápá dé court ẹ lọ gbé ìgbà tó wó tán ló sọ pé òṣè court mọ́ ẹnu ló mọ̀ fi gbà. níwọ̀n ló ṣe wá di pé àwọn tó ń ba tí wọ́n jẹ́ àwọn wá ń gbé lọ sí court. téèyàn bá ń jàlàyé kó mọ irú tó máa sọ jáde lẹ́nu. You always hate yourself with your words. tó bá rà wọn tí ò dẹ lóhùn tó bá ń bú wọn wọn mọ ibi tí wọn ti máa ẹjọ́ mọ sùúrù náà wà ń bẹ o ẹ̀yin wọ̀wọ́ ṣó fẹ́ mọ sùúrù ọkọ̀ mọ́ ní mọ́ọ̀sì ìyẹn ò tí mọ mọ́ ní mọ́ọ̀sì kò tí máa fẹ́ gbà yẹn nígbà tí yẹn ń gbé Spain tó ń ta mọ́tò tó máa ń sẹ́ni mọ́tò sí ṣó fẹ́ Alhaji mọ sùúrù àbí òfẹ́ ìyẹn ti gbé lọ kọ́ọ̀tù yẹn náà wà ń bẹ. lọ pé yẹn ò dẹ lóhùn pẹ̀lú bó ṣe ṣó fọ́tò ẹ̀ tó bú olóko oníkùn bíi diabetes ó gbé lọ kọ́ọ̀tù. meanwhile wọ́n ló dẹ̀ introduce the idea at court nígbà tó kọ́kọ́ dé ìgbà tó tí ì ṣe balabala gan tí wà táwọn Nollywood yín ṣe bó gbé kínní lọ sí court ọkọ fatia ó ṣáà tí ì máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ó láìkí court tó yẹ pé ṣe pa àwọn ọkọ tó bí lè pè é táwọn bá gbé yẹn lọ court wọn máa compensate àwọn owó yẹn ló ná court wá yíjú padà wọn ní pàtí ẹ̀jẹ̀ wọ́n ṣe sọ pé ní tó bá ń dùn ní ń pa ni tó bá mọ̀ pé ó fẹ́ debunk who is Monsuru tó gbé ní Spain ọkọ̀ mọ́nímọ́s tó máa ń sẹ́ndì mọ́tò sí tó gbé mọ́tò ẹ̀ tó gbé bẹ́ẹ̀. rántí èmi ò bẹ́ ṣe fracas ní kéèyàn máa ṣe ṣó kéèyàn máa sọ pé ó kù tọmọtọmọ ayé ẹ̀ bá àbàgẹ́ irọ́ raw words ni mo sọ kí n ṣe ohun raw words kí n ṣe raw words
ọ̀rọ̀ mi ò rọ níta bá gbọ́ náà láwàá sọ wọ́n kú pè mí fún ti mọ̀ sùúrù náà ni tó lù ní jìbìtì tó máa ń bẹ bóyá kẹ ló fi ń gbé ni mi ò mọ̀ gbogbo àyè ló máa ń sẹ́ndì ló máa ń ṣe fọ́tò tó mọ́tò máa ń pọ̀ gan gbà tó wà lọ́kọ́ta àṣorí olórí apá alápá ni ó gbẹnu tán gbogbo téèyàn bá ti fẹ́ràn jù láyè máa ń pààyàn ni bí n bá kú lé ní ẹ̀ má béèrè ikú tó pa mí sìgá ló pa mí. ó tiẹ̀ ṣe sìgá kí n ṣe sìgá ibù gan ti bá 100 years gbogbo tobacco company yẹn bá mi sùn wọn sìgá ló pa mí bẹ́ẹ̀ bá mọtí mu ọtí apá. abẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ náà ó lágbára ẹ̀yin tèmi kí la wá fẹ́ sọ báyìí ibo ni Lizzy fẹ́ sá lọ ìlú mélòó ló fẹ́ sá lọ torí wípé àwọn cases tó wà ní ọrùn Lizzy ẹ wò ó mọ̀ pọ̀ kì í ṣe mẹ́wàá ẹ̀yin tèmi ojoojúmọ́ ilé ẹjọ́ ọjọ́ wo gan ló tó fẹ́ sinmi wàhálà ló tó fẹ́ sinmi ẹjọ́ ló tó fẹ́ sinmi ariwo ẹ̀yin tèmi síbẹ̀síbẹ̀ náà ojoojúmọ́ ni arábìnrin yìí tó fi ń rojọ́ tó fi ń ṣépè tó fi ń pariwo ọjọ́ wo ló tó fẹ́ fúnra rẹ̀ nísinmi àbí ẹ̀rí wípé eléyìí gbẹnu tán ẹ̀yin tèmi kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ ire o.